Hello bàbá Jẹ́rìṣọlá. Àló bàbá dì, bó ni ọ̀rẹ́ mi? Àkújọ́ mẹ́ta o. Adúpẹ́ o. Bóò dẹ̀ ní àti rẹ̀ di ọdún. Kí ló ń ṣẹlẹ̀? Nípa tẹ̀lé ọdún. Báwo ní sórí lọ́dún yìí ó máa yàtọ̀ gan ní àwọn ìdíyẹ mo lọ rọ́dà látòkè òkun wá nípa. Sórí omi ló gbà wá. Àdìyẹ kẹ́ kó ló fẹ́ fún wa. Ìyẹn náà dà, ó dà. So mo wá sọ fún Dangote ọ̀rẹ́ mi, mo mọ̀ ọ̀rẹ́ mi nígbà tí mo bẹ́ẹ̀ tí ó ní fún mi, mo ní kó yá mi tírélà mẹ́ta kó lọ bá fi gbé kó wá. Kí ló rí ọ̀rọ̀ adìyẹ ọdún iná ló fi lọ yá tírélà mẹ́ta lọ́wọ́ Dangote? Ọ̀rẹ́ mi rọra eléyìí pọ̀. Ìgbà tó wá ṣẹlẹ̀ sí pé bá ṣe ń bọ̀ lọ́nà bẹ́ẹ̀ ibi tó là ń kó wọ́n ní táyà tírélà àkọ́kọ́ wípé táyà yẹn fọ́ wọ́n dẹ̀ máa lo bí ọ̀sẹ̀ kan wọ́n gbà ọ̀sẹ̀ kan bí ibo. Kí wọ́n ní extra táyà ni. So mo wá ní kí Davido kó yá mi ní private jet yẹ ní kọ́ ló fi bá ń kó adìyẹ tírélà mẹ́ta wá. Ọ̀rẹ́ mi ló wá wọ́n Davido lẹ̀ báyìí ní kí Davido yẹ ní private jet láti fi kẹ́ẹ̀dìyẹ ẹ̀dìyẹ. Ṣé ọ̀rọ̀ sẹ́yìn mi náà èdè mo fẹ́ bá Davido bẹ́ẹ̀ tó ní gbọ́. Adìyẹ tírélà mẹ́ta. Ìyẹn náà dáa ó dáa. Ìgbà tó wá tún ṣẹlẹ̀ pé kàyéfì láti wá ṣẹlẹ̀ ní pé wọ́n ní báwọn ṣe ń bọ̀ ń pé àwọn ṣáà mánéjì yóò du ẹdìyẹ sínú private jet tó ṣáà gbà wọ́n ní báwọn tún ṣe ń bọ̀ ní ọmọ ìjọba takú sójú ọ̀. Yóò pọ̀ ó láti á sí báyìí. Ìgbà tó wọ́n lọ ni ká bó tẹ̀ ṣe ká wá àkàbà ká fi àkàbà ni onírọ̀gbú àbíwọ̀kọ́ ọ̀rẹ́ ti yé mi. Jọ̀ọ́ má jẹ́ kójú tì mí. Ojú ti jẹ́ ọ̀rẹ́ tó ti sọ fún mi pé nǹkan adìyẹ wò látọ̀dọ̀ òkun mo ti mọ̀ pé rọ̀gbú náà ló pa. Ìjọba fẹ́ jẹ́ ẹ̀jọ̀ ìjọ tó wọ́n lọ́run. Èlò adìyẹ òun náà tí ò ní fún ẹ. Jádàmù jàre kókó rí gbẹ̀sán. Àlọ́